100% naturale, 0% bla bla. Ṣamalamala. Mo bojú ayé o, ayé ṣamalamala. Mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. Mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀ o. Mo ní ẹ̀ẹ́rẹ́ yìí o. Kí ni dé sí Yorùbá o, ọmọ aráyé? Kí ni ṣẹlẹ̀ sí Yorùbá o, ọmọ Oòduà o? Àwa máa ṣe hùn ọ̀rọ̀ là ń bẹ. Yorùbá ń ṣera wọn nítorí owó. Yorùbá ń jìra wọn lẹ́sẹ̀ nítorí ipò. Wọ́n gbẹ̀mí fáláre, wọ́n gbáre fẹ́lẹ́bí. Wọ́n kò lè kó wájà, wọ́n tún kó lóko wá mú. Ọgbọ́n tí wọ́n gbọ́ ló gbé wọn délé ọlá. Ọgbọ́n náà ló tún padà wá sí ilé wọn mọ́lẹ̀ o. Àwọn tí wọ́n ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́. Tún padà wá dẹ́ni à ń fọwọ́ ti sẹ́yìn o. Yorùbá yoyoyo bí iná alẹ́. Yorùbá rúrúrú bí omi òkun. Yorùbá bàbá ni bàbá ń ṣe. Yorùbá ronú o. Yorùbá sọ
sọra wọn di bọ́ọ̀lù fáráyé gbá. Bàbá táwọn sókè wọ́n tún gbá wọn sísàlẹ̀ o. Ẹ̀yà tí ó ti kéré tẹ́lẹ̀ ni wọ́n gé kúrú. Àwọn tí àìfẹ́ lóṣù ti dẹni àtijọ́ Yorùbá jókòó sílẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ wọn fọwọ́ lọ́wọ́. Bí àgùntàn tí abọ́ rẹ̀ ń gbòrìṣà ilẹ̀ o. Yorùbá ronú o. Oríkì màí ború títí kó bógún ọdún lẹ́yìn òkùnkùn bèrèbèrè ìmọ́lẹ̀ yàtọ̀ o. Ẹ jẹ́ ká pọ̀ Olódùmarè ká pọ̀ Balùwàyé káyé wa lè dùn ní ìgbẹ̀yìn lálàyò ilẹ̀ mọ́ pé ìyá o. Ilẹ̀ yàtúntà wá o ilẹ̀ o. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹ rí. Alákòókà ó tẹ̀rẹ̀rẹ̀ kábíyé. Ọ̀gbaragàdà bí ẹni yèyé mi ọ̀kadà rúpalẹ̀ àdé. Ibi tí ka ìkàlẹ́ nù mọ́. Àtẹ ìka ọkọ tí a pèlè. Ọ̀gbàmùgbàmù ojú Olódùmarè ò máa ṣe gbà lọ́wọ́ ayé. Àwa kò rí ilẹ̀ yìí pẹ́ o. Ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ ò bẹ̀rẹ̀ gbèsè o. Àwa kò rí ilẹ̀ yìí pẹ́ o. Odùduwà bá wa túnlẹ̀ yìí ṣe òṣòwò Sọmọ o àwa kò rí ilẹ̀ yìí pẹ́ o. Odùduwà dá wa láre o ká sì máa rere jẹ́ o. Àwa kò rí ilẹ̀ yìí pẹ́ o. Ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ o. Pèrègèdè o. Àwa kò rí ilẹ̀ yìí pẹ́ o. Ẹ má bínú lẹ́ǹkan yẹn òjò ló ń rọ̀ láti jẹta ń bì àbí jẹrin òun ló fà á tí wẹ́dà yẹn ò fi dáa àti pé a lo ẹ̀rọ wifi tinú ilé òun ló fà á torí a fẹ́ lo wifi wọ́n lọ gbé 5 gig wá fún wa àdẹ̀mọ́ bí ọ̀rọ̀ 5 gig ṣe ń lọ òun ló fà á tá a fi lò ó. Ẹ káàbọ̀ lẹ́ǹkan sí ẹ bá wa pín ètò yìí kí ìkùlé gbọ́ kó sọ fún toko káàdùn gbọ́ kó fòròfò ọbẹ̀ torí pé kí ni òótọ́ ọ̀rọ̀ kò ní ká máa sọ òun bó ti lè wù kó korò tó a ó máa sọ náà ni. Mo rí bàbá mi bàbá wa Frank Bello ẹ káàbọ̀ wọ́n ní ẹni tí ọmọ àjànàkú kì í yàrá ọmọ tí ẹ̀yà bá bí ẹ̀yà náà ni ó jọ. Tí mo bá ń sọ̀rọ̀ bí mo ṣe kéré mọ́ tó lè ní ẹ̀yìn ìyá mi àtẹ̀yìn bàbá mi tí mo bá ń sọ̀rọ̀ àwọn kan máa sọ wípé ò ń sọ̀rọ̀ ságbàlagbà ṣé bàbá ẹ kí ni bàbá ẹ ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Bàbá mi for your information òun wà nínú victim ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Bàbá mi oko ẹrú kóun náà lè sá lọ kó lè bá a yẹ òun ló ṣe sá wá wáyé. Nígbà tóun náà tún ṣẹrú nínú ìlú yìí tó ló tún lọ gbé mi náà wá. Jẹ́bọ́n máa sọ pé ìwọ̀n mẹ́ta ò gbọ́dọ̀ yóò lòṣì ni. Àbá mọ̀ pé à ń ṣòṣì. Mo tún ti bímọ sínú ìlú yìí náà màá tún ṣẹrú wọn. Àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ náà àtún wá dàgbà kò lè work. Kò lè work láíláí. Tó bá jẹ́ wípé èròǹgbà tinú tiyín nìyẹn kò lè ṣiṣẹ́ bẹ́ẹ̀. Tí bàbá mi bá ní ààyè láti wà ní orí ipò kan àbí kejì tó bá ṣe mẹ́lẹ́ nídìí ipò ẹ̀ sọ̀rọ̀ sí. Téèyàn bá soyan gan mọ́dì tẹ́lẹ̀ yóò dá láwàdà ìdìyẹ. Ìdí tá a fi ń sọ wípé kẹ́ ẹ ṣe eré náà nìyẹn. Mi kì í ṣe Ọlọ́run. Mi kì í ṣe Olódùmarè. Ènìyàn ni mí. Ṣùgbọ́n ṣé ká wá máa wo abanijẹ́ èèyàn
abàlújẹ́ wọn tún wá ba ìlú jẹ́ lásán wọn tún àwọn ọmọ wa tó tún ń bọ̀ tí wọ́n ti bí generation karùn-ún sí ìsìn future wọn kò tí àti ìmọ̀bi tó máa kò tí certain. Kò sí nínú gbogbo àwọn tó di ipò kan mú àbí kejì nílẹ̀ Yorùbá àbí Nàìjíríà táwọn ìgbárùmọ̀lẹ̀ bá ní kí n sọ máa sọ kò dẹ̀ sí nǹkan kan wàláì tẹ́ lè fi mí ṣe torí pé tẹ́ ẹ bá rí nǹkan kan fi mí ṣe á jẹ́ pé ojú ti ilẹ̀ ojú ti àwọn ìgbárùmọ̀lẹ̀ torí wípé kí ni mo ebi bọ́ ṣe dá yín sáyé bẹ́ẹ̀ náà lọ ṣe dé mi náà sáyé wọ́n dá yín sáyé pé kẹ́ ẹ wá ṣe bí ni wọ́n dẹ̀ dá wọn kan sáyé pé kán wá ṣeré kán wá ṣí yín lọ́wọ́ iṣẹ́ yín mo dẹ̀ ní àǹfààní láti sọ fún yín wípé èmi jẹ́ ìkan lára àwọn ènìyàn tí ó máa fi ayé yín ní yín lára tẹ́ bá sọ wípé ẹ ò ní jáwọ́ nínú ìwà ibi gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ọgbọ́n tí ó gbé bàbá wa bàbá ẹgbẹ́ tí ẹ mọye ọmọ tó bí Alárẹ̀mú Ọbásanjọ́ ẹnu mi gbà bàbá Ìyábọ̀ ọgbọ́n tó gbé délé ọlá òun ló padà jẹ́ kó máa síde mọ́lẹ̀ báyìí òun tó ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́ ó padà dẹni tó ń fọwọ́ rọ́tì sẹ́yìn yóò rí bẹ́ẹ̀ báwo ni ò ṣe ní rí bẹ́ẹ̀ ẹni bá gbèbú ìkànnì ọmọ rẹ̀ ní kọ́kọ́ ló máa jẹ́ ń bẹ̀ ń gan máa bá wọn jẹ tó máa tún mú mi sí. Alárẹ̀mú wojú ọ̀run yìnyín bí ẹni tí ò ní kú mọ́ ó fi ṣe wípé a ti kò jébò lóòṣà lọ́wọ́ ó kú bàbá ńlá kú bàbá ẹni tó máa bọ̀ ó máa ṣayé bó ṣe wù ú ó jẹ iye bí ẹni jẹ iṣu ó jà láàmọ̀ rí àwọn àrọ́mọdọ́mọ tiẹ̀ ó jẹ́ máyé ó tún sì ń jẹ́ máyé lọ. ó wá dìde lánàá ń wá jókòó tó bá máa ṣe kó ṣe é. àwa ọ̀dọ́ òwò yìí la máa jà fúnra wa. ẹ gbọ́ ni bàbá wa Ògúndé ó ní àwọn tí a lè fẹjọ́ sùn wọ́n ti dẹni àtijọ́ tó díàfọ́ ṣẹlẹ̀ àwọn ọba yín kò ń ṣẹni tẹ́ lè fẹjọ́ sùn Ọbásanjọ́ kò ń ṣàwọn tá a lè fẹjọ́ sùn Tinubu kò sí nínú ẹni tó ẹ lè lọ bá kò sí olólùgbèjà kankan kó lórí dorí ẹ̀ mú ni. tí wọ́n ẹ̀gbọ́ òwe tán máa ń pa nílẹ̀ Yorùbá ni wọ́n ní tẹ́gùn bá gún ọmọ olówó lẹ́sẹ̀ ọmọ tálíkà náà ló máa ti yọ lẹ́sẹ̀. àwọn tó fẹ́ jayé tí wọn ò fẹ́ kú àwọn atókú má kú àmọ̀nà ọ̀run má lọ kí tiẹ̀ lẹ fi kú pè náà tá à ń bẹ̀rù ikú. So àwa ọmọ ènìyàn a fẹ́ kú mọ́ àbí ṣùgbọ́n ẹmọ ẹranko ẹ̀ ń mu ẹ̀ ń pa ẹ̀ fi ń jẹun ẹ̀ fi ń yíta ṣùgbọ́n ẹ bá wàá gbàgbé pé bẹ́yìn ṣe ń dá ọmọ ẹranko lóró tẹ́ ẹ̀ ń pa tẹ́ fi ń yíta yẹn nítorí pé ó jẹ́ àṣẹ Olódùmarè àwọn kan ti wá jókòó níjókòó wípé bẹ́ẹ̀ kẹ́ ọmọ ẹranko ti tèmi àti yín ò bá bàjẹ́ tọmọ èèyàn tí wọn ò lè dùn ta lọmọ ẹranko èmi àti yín náà ni. táwa ò bá kúrò nílẹ̀ Yorùbá ní ilẹ̀ tí Olódùmarè ní kó máa ṣọ̀ fún wàrà àti fún oyin ẹ̀kẹ́ tí wọn ò lè dùn. báwo la Alárẹ̀mú ṣe ní gbogbo nǹkan tó nílé ni nígbà tó kúrò nínú ẹ̀wọ̀n ṣó ní nǹkan kan ó mú nǹkan kan bọ́ta kúrò ńbẹ̀ ni gbogbo ẹ̀kọ́ tó ní láyé àti lọ́run bọ́mọdé ò bá bá tán abárọ̀bá à ń bèlè tàṣe wípé wọ́n bí mi nígbà yẹn wọ́n ti bí mi mo wà láyé mo wà láàyè mo ti lọ́pọlọ níwọ̀n bá dé bàbá Alárẹ̀mú ò mà ní nǹkan kan. ó wá jókòó sórí ipò tán
ó tún dẹ̀bi ti àyàlú ó ṣèṣe pé wọ́n ti gòjébo lóòṣà lọ́wọ́ kò sí bàbá ńlá kú ẹni tó máa bọ̀ ẹ ti gbàgbé pé ikú ló ń gbaṣọ lára ewúrẹ́ ṣùgbọ́n màá pẹ́ láyé ojú mi ò ní ríbi ikán ló máa fọwọ́ mú àwa wí tán wọ́n wá pè lẹ́bọra o ẹ mọ̀ wípé olódùmarè ọba adániwáyé ó máa ń jẹ́ kí ẹ̀mí ẹlòmíì gùn dáadáa kójú ẹ lè rárẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀ ń rò pé inú yín dùn ẹ tí kú àbí ẹ ti ṣe àwọn ẹ ti ṣe kí ló ti ń pè gbogbo kò kú mọ́ everything ẹ ti ṣe sára ẹ lè kú mọ́ olódùmarè ń jẹ́ kó jẹ́ fún yín ní káyé yín lè polúkúmuṣu lójú ayé yín kẹ́ lè sunkún àdásùn kẹ́ dẹ̀ lè sunkún àjọsùn òun ló ṣe fà á ẹ̀mí yín tó gùn yẹn ó gùn sínú ìyà ni nítorí pé ẹ̀yin àgbààgbà ọmọ Yorùbá náà lẹ máa ń pòwe òtótó ṣe bí òwe ẹ̀yin àgbààgbà ẹni kẹ́ ẹ kú lọ́mọdé kó kúkú jẹ wá kí gbogbo wa kúkú kú ká mọ̀ wípé yes àkúkú tó yẹ wá tí ò yẹ lẹ̀ ó dàgbà ó sàn ju kẹ́ dàgbà kẹ́ má ládìyẹ ìrànà lọ gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ wá lé àdìyẹ ìrànà tó yẹ kẹ́ ẹ ní lọ́jọ́ alẹ́ ẹ lé àdìyẹ ìrànà yẹn òṣì lẹ ń ṣe bí ẹran aṣẹ́wó gbogbo àwa ọmọ láti sá kúrò ń lù àwọn ọmọ tó tún wà nínú ìlú wọn ti di rádaràdá rédèrèdè lójú ẹ̀mí yín sandoko èèyàn nìyí mo mọ ara ò kí ń dùn yín ara ò kí ń lọ yín ṣùgbọ́n pé ká má ṣépè fún yín yẹn hahahaha ègún ní í ṣi ní mú èpè kì í ṣìyànjà àfi tó o bá ṣe ohun èpè lèpè ò ní mọ́ ẹ̀ ọdún èpè yẹn èmi mọ̀ pé tá a bá gba Yorùbá nation tán ó máa lọ yín nífun láti fi mí jẹ àbọ̀ rẹ̀ lépè ṣùgbọ́n èmi gan máa wá móyè yìí jẹ ìwo pápá ìwo nà tí ò dẹ̀ sí bàbá ńlákù bàbá ẹni tó máa gbà lọ́wọ́ mi ipò òye fèpè táyé ṣe yẹn àní jẹ́ yẹn a máa ṣọdún èpè lórí íńtánẹ́ẹ̀tì èpè wa ni ó pa yín èpè wa ni ó pa wọ́n èpè wa ni ó pa wọ́n àwọn tó ń ṣojú wa tán ṣẹ̀yìn wa èpè wa ni ó pa wọ́n èpè wa ló máa pa yín ipẹ́ ẹ̀níkù yẹn irọ́ lẹ pa ẹ̀rọ oògùn ẹ̀ ṣe èpè wa ló máa ba ayé yín jẹ́ tó yẹ pé ayé yín gan ò ní wù yín lásán ni Tinubu rí bó ṣe rí yẹn èpè ni lásán lójú ti Tinubu kí ló dé kí lẹ̀ ń wá tẹ́ tó sọnù lọ́wọ́ bàbá ńlá kú bàbá yín náà kí ló sọnù lọ́wọ́ yín Tinubu ó kó gbogbo àwọn Èkó ó kó sábẹ́ aṣọ ó tún lọ náwó sí Benin ayé ẹ̀ tún polúkú muṣu ń bẹ ojú òtí ẹ ni. Ayọ̀ reduce voice. Wọ́n wá ń sọ fún ẹ pé Benin no be Lagos Benin no be Lagos ẹ̀yin ará Èkó ẹ jókòó síbẹ̀ o wọ́n ti bá yín fún ẹ̀pọ̀n Tinubu mọ́wọ́ kẹ́ má fọ́ ní kóró ẹ̀pọ̀n tó kù kẹ́ tún jẹ́ kó rí bí gbọ́nranù à ń sọ wípé àfẹ́ jagabani àfẹ́ kinní kan àwọn kan dẹ̀ tún sì ń sọ tẹ̀mí lórí mọ́lẹ̀ kó kọjá Tinubu jẹ́ kí n sọ kinní kan fún ẹ one thing tí mo fẹ́ kó mọ̀ nínú ayé yìí ni wípé ṣọ́ra àwọn tó ń sọ pé máa jó lọ àwọn wà pẹ̀lú àwọn lè kú fún ẹ̀yẹn irọ́ ni wọ́n rí ojú ẹ ni tó bá kú tán wá ní tiẹ̀ gan pọ̀ ó dá bó ṣe lọ yẹn ṣó mọ̀ ni àbọ̀mọ Yorùbá kọ́ nítorí pé wọ́n mọ̀ wípé o ti tẹ̀lẹ̀ níbi tílẹ̀ ti gbé lójú wọ́n dẹ̀ mọ̀ wípé o ti wà kàn ìdí nìyẹn tí wọ́n fi ń sọ pé káwọn má ṣe ẹ̀ wọ́n mọ̀ pé o ti wà kàn ibi téèyàn ń wá dé ibi tó yàn ó lè ṣògùn tààrọ̀ ni
o lè ní kò sí bó ṣe lè gbé dání tó kò lè tó tààrọ̀ ni. à ń bèlè tà sí pé ẹ̀ tí wàá ń ṣe Olódùmarè. à ń sọ wípé ká gbára wálẹ̀ lọ́wọ́ oko ẹrú, ẹ̀yin ń dúró de àgbàlagbà, àwa ọ̀dọ́ wòyí tó dẹ̀ jẹ́ wípé ṣe bí wọ́n sọ wípé bí iná bá ń jó ni tó bá ń jó ọmọ ẹni tára ẹni là á kọ́gbọ̀n. á jẹ́ pé iná yẹn kú tó ń jó wa yẹn kò tí ì jó wa dáadáa. tó bá jó wa dáadáa àwọn àgbàlagbà yìí gan la máa kọ́kọ́ bí wọ́n ṣe ní France. ẹ bá ti mú ọba mẹ́ta tẹ́ ti bẹ́ orí ẹ̀, Fúlàní gan ṣòro máa mú pátápátá là fọ́jú kúbọ̀kúbọ̀ là dẹ́tẹ̀ ojú àfọ̀ǹfọ̀tán yẹn mà ní dájà lẹ̀. ìgbà tá a bá fi oògùn dánmọ ìyá ẹni wò, ọmọ bàbá gan ṣòro máa mú ó máa fọ́. òun gan máa wò pé ẹni yìí ti yí pin tó fi lè ṣọmọ ìyá ẹ̀ báyìí, tó bá mú èmi gan ó máa hàn mí léèmọ̀ ni. they are ready. àwọn tá à ń sọ yìí wọ́n ready wípé káwa má jà mọ́ nǹkan kan, kí generation tiwọn kan jókòó lé generation tiwa, generation to come tiwa yet unborn. káyé wa má nítumọ̀, káyé àwọn ọmọ wa ẹ wo ìran mẹ́ta ló ń sọ pé kò gbọdọ̀ yóò lòṣì. wọ́n ready wípé kí ìran wa mẹ́wàá kó yóò lòṣì. so far kó bá jẹ́ àwọn ìran wọn ló máa guide wa. ẹ wo Ajímọ̀bí tó kú tán wọ́n tún bá yín gbé sínú ibi tó sin sí, ṣé kò wá tán? wọ́n tún fi òkú yọ alààyè, wọ́n fi òkú wọ́n tún fi ń yọ alààyè. èèyàn wo làwa ọmọ Yorùbá ní? ẹgbọ́n òun yìí látọ̀dọ̀ bírọ́dà wa kan. Nǹkan tí mo fẹ́ sọ fún yín ni pé ẹ máa bẹ̀rẹ̀ sí ní kóra yín jọ. tẹ́ ẹ bá dúró de ọba, ìjòyè àbí olóṣèlú kan wá kó yín pọ̀ àbí kan fàṣẹ sí nǹkan tí ẹ ń ṣe, ìkọ̀ọ̀kan lẹ máa kú o. eléyìí kì í ṣe àhesọ ọ̀rọ̀. olóṣèlú tó ń gba owó láti Àbújá tó jẹ́ pé ibi tó ti ń jẹun nìyẹn, ẹni kó dúró òun lẹ̀ ń dúró dè kẹ́tó mọ bẹ́ẹ̀ ṣe máa gbèjà ara yín. ẹ ti gbàgbé kí wọ́n ní ẹnu tó bá jẹ dòdò kì í jẹ òdodo. ìgbésí ayé yín ọjọ́ iwájú yín ọwọ́ ara yín ló wà o lásìkò yìí. eléyìí kì í ṣọ̀rọ̀ àfojúdi o. tẹ́ ẹ bá mọ̀ pé kì í ṣe bọ́n ṣe ń jọba láyé àtijọ́ náà ṣe ń jọba nísìnyìí, ní dúró de ọba kan kó fàṣẹ sí kẹ́ tó gbèjà ara yín o. ṣé ọba tí ò lọ ìpẹ̀bí, ọba tí Bodilon tó fi síbẹ̀, ṣọba nìyẹn? ọba tí ò ṣe ìṣẹ̀ṣe tó jẹ́ ti Yorùbá, ṣùgbọ́n ọba ló ń balẹ̀ lórí ohun gbogbo. orí owó làwọn eléyìí ń balẹ̀ o. ẹ má dúró de ọba, ẹ má dúró de baálẹ̀, ẹ má dúró de ìjòyè, ẹ má dúró de alága àbílẹ̀ àbí gómìnà kan tó sọ fún yín wípé ẹ ní láti dáàbò bo ara yín. ẹ̀yin ẹ máa jẹ́ ọmọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe é. pásá òjò fúnra pásá jáná, àjà ò fúnra àjà jìn. bónílé ò bá fúnra olè ló máa kó lọ o. a kì í gbélé èèyàn ká gbélé èèyàn ká fẹsẹ̀ rọ. nǹkan tó ń sọ wọ́n ní tó lójúde ò bá kú ojúde kì í wú koríko. aláyé ni jẹ́ káyé ń bàjẹ́. tẹ́ bá jẹ́ kí ilé yín wú koríko ọwọ́ yín ló dẹ̀ kù sí. ẹ ṣeun tí ọmọkùnrin ń ṣe, ẹ ṣeun tí ọmọ Odùduwà ń ṣe. bá a ṣe bí ẹrú la ṣe bí ọmọ. nǹkan tó ń sọ fún wa nìyẹn o. ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá, ọ̀rọ̀ ààbò ilé yín pẹ̀lẹ́bí yín ó wà lọ́wọ́ yín. Take it and do it the way you desire. Wait not for nobody to protect you. There will never be a time like the past when you will see
or Yoruba would arrange, or let me say, have an organized army. The least you will have is something like a Mocheko. At most, it can be a small screen for something else, or it will be a conduit pipe for politicians to make money, as some are suggested. But whichever it is imperative that you must ensure you fortify yourself in whatever capacity and make sure that if they hit you once, hit them back 3 times. They will attack. If there's no reason, they will not be coming into your land day and night. Now you've heard from the commander-in-chief that the curfew will be between 12 and 4 a.m. in the morning, just at a time when everybody is, when most countries are actually removing the lockdown, is when your own president is now saying you must not move around at 12, between 12 and 4. Even during the lockdown, they're moving them in advance through trailers. Then imagine what's going to happen at midnight. The Bible says, while men sleep, the enemy plant a wrong seed. Wrong seed ni àwọn Fúlàní o. Tẹ́ bá sùn péye. Ọlọ́run má jẹ́ ká gbọ́ ojú oorun lójú ikú o. Ẹ dìde, ẹ má fi gbogbo ara sùn. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ dìde kẹ́ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe o. Àsùngbàgbé ò ní kàn wá o. Ṣé ẹ ti gbọ́rọ̀ yẹn? Ṣé ọba tó ń lọ sí Aso Rock tó yẹ pé Aso Rock ẹ̀yìnkùlé wọn lọ́wọ́ àǹgbà tó bá fẹ́ lọ pín owó, ọba yẹn lẹ fẹ́ rò wípé ó fẹ́ gbèjà wa, àbí ọba tó mọ̀ wípé tẹ́ ẹ bá gba yọ̀ǹda tán tẹ́ ẹ dá nìkan wà, ó mọ̀ wípé ifá òun ẹ máa tún dá, ọba yẹn ló ń bọ̀ wá gbèjà yín. Ẹni àmọ̀rí ìbá àkú ni gbogbo wa lọ́ fi wá ṣe. Ẹni àmọ̀rí ìbá àkú òun lọ́ fi wá ṣe. Kódà ọmọ ọdún mẹ́ta ọmọ Fúlàní ó mọ bó ṣe ń gbébọn. Ọmọ ọdún mẹ́ta ọmọ Fúlàní ó mọ ìbọn yìn. Ṣùgbọ́n àwọn ọmọ wa 18 years old bíbí Naija, ọmọ tí ò ti pé 18 years old, big brother ló ń wò kiri. Àwa wí tí wọ́n ní ká má sọ̀rọ̀ ságbà, ṣùgbọ́n àgbà lè tẹ wa, ó lè tẹ alámọ̀rí tiwa, ó lè tẹ̀ rì. Àgbà lè fi àgbà ti rẹ́ wa jẹ. Èmi ò mọ̀ tẹlòmí o, èmi ò ní gbà o. Mi ò ní gbà. Eléyìí tí mo ti kẹnu bọ̀ yìí, èṣù ní òun fẹ́ bá ẹ gbé, oní kò sáyè. Kì í wá ṣe góńgó orí imú yín lèṣù máa dúró sí, àwùjẹ yín òun lèmi máa dúró sí. Ẹ wo èèyàn mélòó tó ti fẹ̀mí ṣòfò ní ilẹ̀ Yorùbá yẹn lénìí. Ṣó dín wọn kù ni? Ṣó ní kán ronú pìwàdà ni? Àwa táwa wà láyé à ń bẹ̀rù pé ká má kú àbí? Ìgbà wo ni má kú ò ní kú? Ṣàfẹ́ fi jọ bàbá ńlá kú bàbá wa tí ò kú mọ́ ni? Ìgbà wo la ní kú náà? Ẹ bá mi sọ, ẹ sọ fún mi. Ẹlòmíì gan ń rìn nínú ilé tiẹ̀ tó ń fẹsẹ̀ kọ, tó ń ṣubú lulẹ̀, tó ń kú dànù. Ẹni tí ò tí ì kú ni kò mọrú ikú tó máa pa òun. Ká wá dákẹ́. It's better you die a warrior than you die like a coward. Alárẹ̀mú, ní kó má ṣiṣẹ́ o, pé kó gbà wá lóko ẹrú, ṣùgbọ́n pé ò ní jìyà nǹkan tó ṣe yẹn, tutù ẹ̀ dànù. Ìṣe mi ni máa pa, kì í ṣe mi ni máa fìyà jẹ. Tó bá yá àwọn onílẹ̀ wọn á fìyà jẹ. Kó bá tún padà wáyé ní ìgbà wà tún jìyà, torí o mọ̀ wípé nǹkan tó ṣe ò dáa. The truth is bitter, but it must be told. Ìwọ náà mú òótọ́ ọ̀rọ̀. Oníkà mẹ́sàn-án ni yé ẹ̀ ń wẹ́ni tó máa kà fún yín ni, tó máa sọ fún yín lójú yín pé oníkà mẹ́sàn-án ni yín. Àwọn onídẹ̀ẹ̀dẹ̀ ló ń sọ fún yín, kì í ṣe mi.
ó mọ̀ wípé wàá jìyà ẹ̀ ó ń jẹ́ ó dẹ̀ tún sì máa jẹ́ àwọn àrọ́mọdọ́mọ ẹ̀ tún sì máa jẹ́ wọ́n máa jẹ́ nì kì í ṣe mi mo sọ bẹ́ẹ̀ that is the law of karma. ẹ rà àwọn ọmọ Fẹlá lọ́jọ́ tòní ni pẹ̀lú pé ẹ reduce wọn to nothing àwọn ọmọ Fẹlá tún dìde that is kéèyàn bá hùwà ire àwọn àrọ́mọdọ́mọ ẹ̀ kò nídìí pé kó tọrọ jẹ ẹnujẹ́ mẹ́ta yìí mo ṣe rí ọmọ olórin tó kọrin makanaki àbí kí lorúkọ tẹ́ni àbí kí lorúkọ tó ní my papa no be Dangote or Adeleke ọmọbìnrin yẹn wọ́n ròyìn bí ikú tó pa bàbá ẹ̀ ikú Yorùbá yìí náà ni they were nothing after the demise of their father. Tẹ́ni ni mo sọ they were nothing nígbà tó pa bàbá wọn tán nítorí ọ̀rọ̀ ọmọ Yorùbá yìí wọ́n assassinate bàbá wọn ẹ wo Tẹ́ni lẹ́nu tó bá rúure wàá sọ ọ̀rẹ́ tọmọtọmọ ṣùgbọ́n tó o bá rúure tọmọ àgbà tó rò fọ́ ìkànnì àrọ́mọdọ́mọ ẹ máa jẹ́ ń bẹ̀ kò ń ṣe kò yàn ò kì í ṣe pé yàn ń ṣépè fún yàn. ipe bàbá Ìyábọ̀ ipe àwọn àrọ́mọdọ́mọ Ìyábọ̀ àtàwọn ọmọ tó bí tá a mọ̀ pé o bí gan pé wọn ò ní jẹ́ ń bẹ̀ ó rí oògùn ẹ̀ ṣe o tutù ẹ̀ dànù ègún máa ń ṣìyàn mú ni o ègún burúkú ló ti gélẹ̀ ó dẹ̀ máa ṣe àwọn àrọ́mọdọ́mọ ó máa mú wọn ò mọ̀ ń pa ìṣùgbọ́n àwa kọ́ àwa tó fi ìyà jẹ ń kọ́ ṣé kìí ṣèyàn ló bí wa ni so àwọn ọmọ tiẹ̀ ní immunity but èmi ò ní immunity. ṣé tí ẹ mọ àwọn ọmọ ogúnlọ́gọ̀ ọmọ tó ń jìyà lénìí torí pé you refuse to do what you were supposed to do. àwa wí tán àwọn èèyàn àwa náà la máa fún wọn lórúkọ èèyàn ọmọ Yorùbá ẹ tún sọ lórúkọ ẹ bọra òwú. ẹ̀yin náà lẹ máa sọ wọ́n lórúkọ tó máa fún wọn lágbára láti fi ṣe ilé ayé wa mọ́kùmọ̀kù bó ṣe wù wọ́n. Alárẹ̀mú Òṣàtọ́lá ló ń sọ̀rọ̀ kọ́ ni kò wò àwọn onílẹ̀ ló ń sọ fún ẹ pé wàá jìyà wàá jẹwé yá gbogbo nǹkan tó ṣe. You know it. You are waiting for somebody to tell you. You know pé wàá jẹ of course. There's no two ways about it. There's no beating about the bush. Èmi ò mọ bó ṣe ń pa òtítọ́ láró. Ṣàkátà pàrálẹ̀ àgbàlagbà ń sítọ́ òun lè ń sọ. Ó mọ̀ pé wàá jẹ ìyá ẹ̀ náà. Mo kàn ní kí n rán ẹ létí ni. Àwọn onílẹ̀ ló ń gbẹnu mi rán ẹ létí pé wàá jẹ. Òòrò oògùn ẹ̀ ṣe. Èèyàn Olódùmarè fi ẹ́ sípò ó wá wò pé kò sí èèyàn bíi tiẹ̀ mọ́ ó wá gara chicken ó gara turkey ó wá yá nísìn ọgbọ́n náà ló useless yẹ Tinubu tí ìwọ bá ṣe nǹkan tó yẹ kó o ṣe Tinubu yẹn ò ní síbi tó wà lénìí ìwọ ló rágbára fún ìwọ ló ra agbára fún Tinubu ẹni tí ò bá like show mi kó má bá tiẹ̀ lọ tó bá àwọn onílẹ̀ máa lù ẹ́ pa láṣẹ Èdùmàrè àfi tí ò bá ṣe pé lótìtọ́ àti lódodo ni mo dúró lé lórí ni àwọn onílẹ̀ wọ́n á lù ẹ́ pa tọmọtọmọ tó bá flag show mi àbí tó bá sọ̀rọ̀ burúkú ayé ẹ máa polúkúmuṣu ìbànújẹ́ máa sọ̀kalẹ̀ sínú ilé ẹ torí pé àwọn tó ń jìyà ti pọ̀ jù látọwọ́ àwọn aráabí. o lè nítorí peanut tí wọ́n ń jẹ lọ́wọ́ anybody kó wá sọ pé kí gbogbo àwa yòókù ká máa jìyà
ká máa jìṣẹ́ ṣán forí wa rumú pé kóyìnbó má wàá bá wa tọ́jú arúgbó tiwa ni ó ṣe jẹ́ pé àwa là máa lọ máa fọ̀gbẹ́ arúgbó òyìnbó kò ní yé yín àtẹ̀yìn àti fọ́lọ́wà yín ayé yín máa polúkúmuṣu ni bẹ́ẹ̀ bá ń bímọ ọ̀lẹ̀ báyìí nǹkan tó máa ọmọ inú ọ̀ká báyìí òun ló máa ṣekú pọ̀ka yín ọmọ inú èrè báyìí ló máa ṣekú pa èrè yín bó ṣe máa rí nìyẹn. àwọn ọmọ tá àti ìbílẹ̀ àti ìmọ̀ nǹkan táwọn ọmọ yẹn ṣe fẹ́ wá jẹ́ báyìí èmi ò lọ léèwé SS1 mo ti drop out táyé bá dání pẹ̀lú gbogbo ọpọlọ tí mo ní pé mo yes mo mọ bó ṣe ń kọ tí bá ronú story tí mo kọ́lẹ̀ báyìí má yiri ẹ̀ wò ni look at where I am today. pẹ̀lú pé mo drop out SS1 tí n bá sọ òyìnbó lẹ́gbẹ̀ẹ́ lòmí mo máa ní kí n lọ mú certificate mi tí mo fi parí yunifásitì ni kí n lọ mú wá fún un. ṣe bọ́ Ọbásanjọ́ wà lórí oyè àbọ̀ ọ́ṣà àti gbogbo yòókù bó tiẹ̀ ṣojú mi bó tí bí mi nígbà náà àbí bọ́tẹ̀ tí bí mi nígbà náà tí mi ò tí ì gbọ́n tọ́básanjọ́ yìí ńkọ́. so mi ò ní right àti sọ̀rọ̀ ṣùgbọ́n òun ní right àti máa jẹ mí. If you think about those children nígbà yẹn bàbá Frank Bello sọ kínní kan ó ní àwọn ọmọ tí wọ́n bí ìgbà tó bá Ọbásanjọ́ tí ó wà lórí oyè ńgbà yẹn ti sí dìsìn 20 years old làwọn ọmọ yẹn máa pé táwọn ọmọ yẹn bá wà láyé dìsìn 20 years old ogún ọdún nílùú òyìnbó wọ́n ti plan future ẹ̀ lẹ̀ fún ambulance ṣerú àwa yìí tá ti jìnnà future wa náà gbogbo ẹ̀ náà ń bọ́lá ká máa ní ọmọ 20 years old ìgbà yẹn gan ó ti wà ọmọ mi ọmọ 7 years old àbọ̀ ọmọ 8 years old ni mo rí tí wọ́n gbé táyà sí lọ́rùn tán dáná sun ní Nàìjíríà.